yóò nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ọ̀dẹ̀ òdòbí àti ìdí àti ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọdún láàfin làájá o. ẹ wo ìjẹ́ ti gbọ́ ó ti di wàhálà o. bẹ́ẹ̀ ni justice for Juliet ó ti di wàhálà. bẹ́ẹ̀ ni ọmọbìnrin gbélé kan ni a gbọ́ wípé àwọn agbèrò lẹ́kọ̀ọ́ wọ́n lù ú pa. ọmọbìnrin gbélé kan ni agbẹ́pọ̀ fi kú lókìkí tí ọ̀rọ̀ rẹ̀ wá jà yànyàn nílùú Èkó tó ti wá di ìbẹnudóbójó fún àwọn agbèrò lẹ́kọ̀ọ́. ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ọlọ́run má jà fi kú lókìkí o. ìgbà tó lu ayípa tó kú ni àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá dìde. bẹ́ẹ̀ ni ọ̀dọ́mọbìnrin kan ni tí orúkọ rẹ̀ jẹ́ Juliet ará Ìgèdè native town. bẹ́ẹ̀ ni o ní agbègbè àbúyè àkùdá ìtọ̀. bẹ́ẹ̀ ni a gbọ́ wípé wọ́n lù ú pa. àwọn wo ni àwọn afurasí agbèrò kan ni wọ́n lù ú pa ní agbègbè United States ìyẹn ní Ṣàngótẹ̀dó Àjà Lagos. ṣe ti gbọ́ ní United States Ṣàngótẹ̀dó Àjà Lagos ni ibẹ̀ la gbọ́ pé wọ́n ti lu arábìnrin yìí pa o. kí lẹ̀ṣẹ̀ rẹ̀ kí ló dé. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé ní ọjọ́ ìṣẹ́gun àárọ̀ ọjọ́ ìṣẹ́gun kódà ohun tó ṣẹlẹ̀ gan kò tí ì fi hàn gádágbádá. ṣùgbọ́n àwọn ẹni tí ó ṣojú rí rẹ̀ wọ́n ní àwọn bá òkú arábìnrin Juliet ṣùgbọ́n wọ́n ti gbé e lọ sí mọ́ṣúárì pàápàá jùlọ wọ́n ti gbé lọ sí Doren Specialist Hospital Thomas Estate yẹn ní Àjà tí ìwádìí dẹ̀ sí ń lọ lọ́wọ́ ṣe é fi rí. ẹ wá gbọ́ o gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ ni wípé ọwọ́ ti tẹ àwọn afurasí kọ̀ọ̀kan tọ́dẹ̀ ti mú wọn lọ sí Ọ̀gọ̀bọ̀ police station. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ Ìgèdè community wọ́n ní iṣẹ́ fẹ́ gbọ́ ẹ wádìí fínífíní kẹ́ẹ̀dẹ̀ ṣèdájọ́ tó transparent tí ò ṣèdájọ́ tó ní kọ̀lọ̀fín nínú. ó ní pàápàá jùlọ ní gbogbo àwọn agbègbè àwọn tó gbé Lẹ́kì Àjà sí ìpè kí wọ́n wádìí dáadáa o. ẹ má jẹ́ ká panu mọ́. Let not keep quiet while evil trees. tó túbọ̀ sí pé ẹ má jẹ́ apanumọ́ tí àwọn òṣìkà àwọn amòòkùnṣìkà wọn á lè máa jẹ lọ pẹ̀lú wà ìbàjẹ́ wọn. èyí Juliet ló kàn ọlá ó ṣeéṣe kó jẹ́ ọ̀la ẹlòmíì ló máa tún kàn. ó ṣeéṣe kó wá tún jẹ́ ó lè tún wá pẹ́yìn tó máa tún fi kàn án. ṣùgbọ́n ẹ̀jẹ̀ á dìde ẹ̀jẹ̀ á pe justice fún mọ́ o nítorí wípé ikú Juliet yóò gbọ́dọ̀ lọ gbé kó má jẹ́ ẹlòmíì ló tún máa kàn kí wọn bá tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣe àdá. bẹ́ẹ̀ ni o nǹkan tí àwọn ẹgbẹ́ kọ́mítì yẹn sọ yẹn o tó dẹ̀ yarí tó di wàhálà. ẹ jẹ́ ká lè ṣàwòyàn bẹ́ẹ̀ nìkan ni the Lagos IGP wọn ò ní sọ̀rọ̀ sí yẹn nítorí nǹkan míì ni wọ́n máa lé his busy chasing shadow or doing eye service for his godfather. wọ́n ní wọ́n ní sọ̀rọ̀ sí yẹn o àfi kọ́ máa grant interview kọ́ máa sọ ẹni tó máa wá síkò àtẹ̀yìn tí òjò wá síkò. ìyẹn CP commissioner of police ìyẹn Moshood Jimoh wọ́n ní kẹ́ tètè tẹ́sẹ̀ bọ́ kẹ́ wá ìdí ikú tó pa ẹni yìí ẹ̀fín tí ò kàn yín sílẹ̀. ìkànnì but a wasted and shameless country ohun ìtìjú ni ìlú ìjẹ́ fún mi. bẹ́ẹ̀ nìkan ni kí ni arábìnrin yẹn gan ṣe tó fi di pé wọ́n lù ú pa. kí ló dé àfikọ́ lọ́hùn kó ṣèdájọ́ àwọn tó ń ṣèkà yìí ni o. ẹ̀kọ́ ní ètò ìṣèjọba APC lọ́tẹ̀ yìí ọ̀nì ó dàbí pé kílọ̀bù mọ̀jẹ̀mọ̀jẹ̀ ni wọ́n wá fún o. ẹjá túbọ̀ àtẹ̀jíṣẹ́ mi. ọ̀kan ní ìṣòro
wíwá ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń bọ̀ yìí, this is second term in a year, one at Lagos Island now as Ajah. Ó ní wọ́n ti kọ́kọ́ wá kan tí wọ́n pa àwọn tí wọ́n pa náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ní Lagos Island. Now Ajah ni tún ni àwọn agbèrò títí hùwà yìí o. Ajah ni o, kí ló dé? Ó ní ìyí tó kọ́kọ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ dispatch rider ọlọ́kadà dispatch rider ni wọ́n pa tó lù pa títí tí kò dẹ̀ gbin ètò ìṣèjọba bàbá ẹ ò dẹ̀ rí nǹkan kan ṣe sí i pé kí ògbìn tí àwọn agbèrò bàbá pírẹsidẹ́ǹtì ìyẹn sí Olúọmọ ẹ tètè wá ìdí àti àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn tó pa ẹni yìí tó pa ọmọ yìí àwọn tó pa ẹ mú wọn jáde ẹ jẹ́ kó fojú wi òfin. Ọ̀nì kí ni ìjọba ṣe sẹ́rọ̀ àwọn agbèrò yìí bí kò ṣe pé wọ́n lò wọ́n lóbìnrin tọ́ka mọ́ bẹ́ẹ̀ nìkan ní àfikún náà wọ́n tẹ́ ọmọbìnrin náà sí afẹ́fẹ́ rere àfikún náà kó tẹ́ sí afẹ́fẹ́ rere. Ìkan rèé o, ó ní ó ṣe jẹ́ pé ikú ṣàkógun sọ́dọ̀ àwọn Benue bí àwọn bókobòko bá pa wọ́n àwọn agbésùmọ̀mí á pa wọ́n àwọn agbébọn rìn wọ́n á fi ṣe wọ́n lọ́ṣẹ́. kí ló dé ṣé bí ikú ló kàn wọ́n ní Benue ni bẹ́ẹ̀ nìkan ni Ọlọ́run ò irú ìlú wo rèé tá a padà bára wa yìí ìyẹn á dẹ̀ lajú ẹ lẹ̀ débi pé á dẹ̀ pọmọ ẹnì kejì ẹ̀ ìjọba òde nírí kankan ṣe sí lójú ẹ̀ ní ìjọba náà wọn ò nírí kankan ṣe sí. Ó dà pé àsìkò tí ológun máa tẹ́kọ̀ọ́ bàtà máa gbàjọba rèé o ó tó gẹ́ àlùbàtà kan ìdárin gbogbo oṣù tẹ́ ṣe ń wí ó tó gẹ́ èyí tẹ́ fi mú jẹ ó tó gẹ́ èyí tó ṣe kókó ni pé àfikún Ọlọ́run kó wá dá sí kó wá tètè dá sí ní kí Trump náà kó tètè wá ṣe nǹkan bẹ́ẹ̀ ni kó tètè wá dá sí i. Ẹ jẹ́ àti gbọ́ àtẹ̀jíṣẹ́ eléyìí tí a tó lọ. Ó ní ọmọbìnrin ní àwọn ọkọ̀ péra wọn àwọn ọkùnrin wọ́n dẹ̀ lùpa. Àwọn ọkùnrin irú ẹ̀ṣẹ̀ wo ni ò bá ṣe? Ṣé ẹ tó sí ẹ kò gbà fún yín ni? Ṣé ẹ ní kó ẹ fẹ́ ṣọwọ́ kan kò gbà fún yín ni? Ó ṣe wá jẹ́ pé ibi lúlù pa lẹ́tí wá ṣe. Ṣé ó pọ̀ ọmọ ẹlòmíì ni kí ni ìbá ṣe? Èyí pọ̀ ẹ wo ẹ̀yìn àmì bàbá mi àní ìjù báyìí lọ nítorí pé ó dà pé àwọn orílẹ̀-èdè Benue ìyá ti jẹ́wọ́ gan àfikọ́lọ̀ gba Benue. Àwọn máa bẹ̀rẹ̀ ọ̀bẹ níbi ẹ̀ṣọ́ àtẹ́lẹsẹ̀ yóò má bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ tó wá láwọn ìdí ohun màá láwọn ìdí bá láti ń ti pé ó kàdọ̀.